Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé dáadáa la bá yín gbogbo lé ń kọ́? Gist tẹ̀mí wọ́n ní Princess Diola wọ́n ná bínú nígbà tí wọ́n gbọ́ wípé wọ́n sọ̀rọ̀ nípa oil well èyí tí Kabiyesi fún àwọn Queen Naomi àti Tadenikawo. Wọ́n ní pé wọ́n sọ̀rọ̀ nípa ọmọ tuntun èyí tí tóbi bíi pé ó yẹ kó ní ṣíà nínú ẹ̀. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Yorùbá la máa ń sọ lórí channel yìí nítorí àfẹ́gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún fẹ́ gbàgbé, a dẹ̀ tún fẹ́ fún àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì ní àǹfààní. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, ẹ subscribe o. Ẹ tẹ notification bell yín so that tá bá ti post ẹni gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Gist tèmi bí a ṣe gbọ́ òun ni lórí ọ̀rọ̀ àwọn oil well èyí tí Kabiyesi fún olórí Naomi, Queen Naomi àti Diola àti Tadenikawo. Ṣùgbọ́n ká tó wọ inú gist yìí, a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A dẹ̀ tún máa ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan ní orí channel yẹn. Kan sí wa ní masholagistv@gmail.com. lẹ́ẹ̀kan sí masholagistv@gmail.com. Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́ o. Bí a ṣe gbọ́ o, wọ́n ní àwọn èèyàn ń sọ̀rọ̀ nípa bí olórí tóbi bó ṣe máa gba ṣíà tiẹ̀ nínú oil well. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní Princess Diola bínú pé Princess Diola bá ní tó bá jẹ́ pé lóòótọ́ o ó fẹ́ gba ṣíà o àbí wọ́n fẹ́ fún un ní ṣíà, òun á fi gbogbo ẹ̀ sílẹ̀ fún wọn. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé yìí tún lágbára. Nǹkan tí ó kàn yé mi nínú ọ̀rọ̀ yìí ni pé ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ tá rẹ̀ sì tutù, ẹ fi lára balẹ̀, ẹ jẹ́ kó kọjú sí àwọn ọmọ ẹ̀. Concentrate pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ oil well, ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ property. Kí ló dé? Ṣé Kabiyesi ṣé wọ́n sí láyé ni? Kabiyesi tí tó fi oil well sílẹ̀ fún Queen Naomi àti Princess Diola, wọ́n mọ̀ pé wọ́n lè ṣe ni wọ́n fi sílẹ̀ fún wọn náà. So kí wàá ní tiyín tẹ́ wá ń wí ẹjọ́? Kí ni tiyín tẹ́ ń rojọ́ ẹjọ́ tí ò yẹ kẹ́ ẹ máa rò lẹ́ ń rò? Ẹ ṣàfẹ́ dá wàhálà sílẹ̀ láàrin olórí tóbi àti Queen Naomi. Nǹkan tẹ́ fẹ́ ṣe nìyẹn. Ọlọ́run ò dẹ̀ ní fún yín ṣe. Ọba wa, bàbá wa Adéyẹyè, ọba wa Ògúnwùsì, mo wólẹ̀ forí adé ò Kábíyèsí. Wọ́n ti go through a lot. Ẹ fi ọkàn máa yí ìbàlẹ̀ jẹ́ kí Kábíyèsí ẹ jẹ́ kán lálàáfíà. Kí ló dé tó yẹ pé ojoojúmọ́ ẹjọ́ àròyé lórí ọ̀rọ̀ àwọn olórí wọ́n ṣe máa jà ṣáá lẹ máa ń rò? Ẹ rí nǹkan míì ṣe ni. Tá a bá dẹ̀ wádìí, àwọn ẹ̀dà yìí ló máa wà nínú ọ̀rọ̀ yìí. Àwọn náà máa wà nídìí ọ̀rọ̀ yìí. Àwọn náà máa wà nídìí ọ̀rọ̀ yìí. Torí pé àwọn ẹ̀dà kan wà nínú pálásì Kábíyèsí yẹn tó yẹ pé àwọn náà ń da pálásì rẹ̀. Kí ló dé? Ẹ fẹ́ máa pín property tí Kábíyèsí ṣì wà láyé. Kábíyèsí tó fi Queen Naomi àti Princess Diola síbẹ̀, wọ́n mọ reason tó fi wọ́n síbẹ̀ náà. Ṣé ẹ fẹ́ máa fi ojú Kábíyèsí, ẹ fẹ́ máa fi pín nǹkan tí wọ́n ti pín tẹ́lẹ̀ ni? Àbí Kábíyèsí ò ní làákàyè tó? Wọ́n pín nǹkan, wọ́n ní àwọn fẹ́ kí Queen Naomi àti Princess Diola handle nǹkan, ẹ̀yin wá fẹ́ ní pé kán máa lọ yí padà. Kí ló dé? Ẹ̀yin èèyàn wa, kí ló dé tẹ́ wicked báyìí? Kí ló dé? Ẹ fi ẹni tó bímọ sílẹ̀ jẹ́ kó jókòó kó máa tọ́jú ọmọ ẹ̀. Tí Kábíyèsí bá fẹ́ fún ní anything, bóyá wọ́n fẹ́ fún ní any investment, wọ́n mọ nǹkan tó máa ṣe. Kábíyèsí lọ́kọ wọn, ẹ jẹ́ kán take care àwọn ìyàwó wọn. Ẹ jẹ́ kán ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ọkọ fún àwọn ìyàwó wọn. The enough is enough now. Every time lẹ́ṣà máa rí nǹkan sọ lórí social media yìí.
every time lẹ́ṣà máa rí ọ̀rọ̀ kan àbí méjì sọ lórí àwọn olórí àti ẹ̀dà. Ṣé kò ń sú yín ni? Ẹ̀yin èèyàn lè ta tún gbọ́ nìyẹn o, ta ní ká mú wá fún yín. Tí a bá tún gbọ́ any update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Ṣùgbọ́n Princess Diola bínú. Ẹ dẹ̀ mọ̀ pé Princess Diola ń fight fún Queen Naomi láti return back to the palace because she love her so much. Wọ́n nífẹ̀ẹ́ Queen Naomi gan ni. Dọ́kàndọ́kàn ni wọ́n nífẹ̀ẹ́ Queen Naomi. Ẹ̀yin èèyàn lé gist tá gbọ́ nìyẹn. Tí a bá gbọ́ update lórí ọ̀rọ̀ yìí a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di o. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like oníkan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run ọba. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. God bless you all.